Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Gbárígbárí ò ní gbárí ọwọ́ gbogbo etí tí ń gbọ́ mi o. Gbẹ̀mígbẹ̀mí kò ní gbẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa lójijì. Àgbẹ̀ rokoroko bágbẹ̀ bá rokoroko ọ̀kan náà là á fi sìnkú àgbẹ̀. Ikú òró ò ní pa wá o. Níṣojú ọjọ́ lòjò fi sú, níṣojú ọjọ́ lòjò fi rọ̀. Gbẹ̀yìn alábíamọ tẹ́ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Lójú ayé yín ẹ jẹun ọmọ. Lójú ayé yín ẹ jẹṣẹ́ ọwọ́ yín. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń fòótọ́ ọ̀nù jáwé. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń fòótọ́ ọ̀nù wagbò. Ẹ̀yin ará ọdún ọjà yìí mo kí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ọkọ̀ ẹ gúnlẹ̀ láyọ̀. Gbogbo ẹ̀yin tó wà nílé ìwòsàn tí ń gba ìtọ́jú kan sí kejì, Elédùà yóò faradà yín, yóò bá mi dáwọ́lé yín. Nínú omi ara, nínú ẹ̀jẹ̀ ara, nínú egungun, níbi yòówù tí ń dùn yín, Elédùà yóò dáwọ́lé yín. Mo kí gbogbo ọmọ Yorùbá tó wà ní òkè òkun àtèyí tó wà ní ìgbèrí ọ̀sà. Ẹni tí ó lọ ìgbèrí òkun, ẹni tí ó lọ ìgbèrí ọ̀sà tó jẹ́ pé ibi wọ́n bí sí ibẹ̀ náà ló wà. Ẹni wà lójú kan náà bí omi adágún. Wọ́n lọ́jọ́ wọn ni wọ́n fi pa wọ́n. Wọ́n tẹ̀ sí ayé òní béèrè ẹ̀ lọ́wọ́ yín. Wọ́n ní fún mi atatamba fún gbogbo wa o. Nígbà tí ọ̀gẹ̀dẹ̀ bá pọ́n lọ́mọ aráyé bo jẹ́, ikú ò ní sa ọmọ yẹn pa. Ìgbà tí èkó bá gbó lọ́mọ aráyé yàdátì, àsìkò tó bá yẹ kẹ́ ẹ máa jẹ wọn mọ́. Ọkọ yín ti ṣiṣẹ́ látàárọ̀, ẹ̀yin náà ti ṣiṣẹ́ látàárọ̀ ọjọ́. Ẹ ti fẹ̀yìntì, ẹ fẹ́ máa jẹun ṣẹ́tẹ̀ ṣe. Ikú tọ́yáwó ò ní pa yín o. Wọ́n ládàá ìrúkú ọmọ buhari, ìdá ìrúkú ọmọ buhari, bálápá nìdẹ́dẹ́ bá rògùn tọrọ ṣàìlé ní fàbọ̀ sí. Gbogbo ẹ̀yin arìnrìn àjò ẹ lọ láyọ̀, ẹ bọ̀ láyọ̀. Aṣọ gbèsè ó kéré tóbi ọmọ aráyé ò ní láàbọ̀ yín lọ́rùn. Aṣọ ẹ̀wọ̀n ayé ò ní fi wọ̀ yín lọ́rùn. Ẹ̀gbà ò ní gbárí ọwọ́ gbogbo yín dànù. Àṣeèrí àrùn ni. Àgbàná àrùn ni. Àmúbọ́ àrùn ni. Gbogbo etí tí ń gbọ́ mi ìkankan ò ní ṣe yín bẹ́ẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wojú Olúwa. Ọlẹ̀ ayọ̀ yóò sọnù yín. Ọlẹ̀ ayọ̀ yóò sọnù yín. Ìgbéyàwó yín ò ní dàrú mọ́. Ẹ ní sunkún léyìí mọ́. Ayọ̀ máa wọnú léyìí láti wákàtí ọ̀wọ̀ yìí lọ àti títí láéláé. Àmín. Ọgbọ́n bẹ́ẹ̀ nínú arọ ẹsẹ̀ ní òní. Àwọn bàbá wa Ọlọ́run fún wọn ní ọgbọ́n. Ní ayé àtijọ́ ewé awẹdẹ ni wọ́n já léèyàn lọ́wọ́ ní ìjáwé ẹ̀jẹ̀. Ṣùgbọ́n lóde òní àwọn èèyàn mewé awẹdẹ jámọ́ o.
ewé ẹ̀jẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń wá kiri ló fi jẹ́ pé ọmọ 20 ọdún yóò lóun ọ̀rọ̀ kọ 100 mílíọ̀nù òun tí bàbá rẹ̀ ọ̀ka mílíọ̀nù kan rí bíríkì kan ó sì lóun ọ̀rọ̀ kọ mílíọ̀nù 20. ẹ jẹ́ ká fi sùúrù kún ní àjò wa. ewé wo làwọn bàbá wa máa ń já láàárọ̀ ọjọ́? ewé jẹ́nrí tèmi ṣe. ewé jẹ́nrí tèmi ṣe. wọn kì í wá ewé ẹ̀jẹ̀ kiri. òwe lọ̀rọ̀ tí mo pa yìí ẹ jẹ́ kí n là á fún wa kó lè yé wa. èwo lewé ẹ̀jẹ̀? àwọn tí ń wówó tipátipá, àwọn tí ń jáwé ìkà, àwọn làwọn tí ń fi oògùn gbógun ológun. ogún ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ yín bàbá ìyá bẹ́ẹ̀ fílẹ̀ láyé ẹ bá wọ sàárè ẹ fílẹ̀ o. gbogbo ẹni tó gbẹ́sẹ̀ tó gún àbúrò rẹ̀ tó yà á níwèrè béèyàn ò bí yín ọlọ́run tó dá gbogbo wa yóò bí yín o. ajogún fátólóhùn ò ní kú mọ́ ẹni ò ní fádà ó ti lọ. ogún ológun tó gbẹ́sẹ̀ lé máa jẹ́ bòde sàárè ọ̀pọ̀ bọ̀. ẹ̀rí dúkìá tọ́lọ́run ọba fún wa tó ní a máa fi ṣèwúlò fúnra ara wa àwọn èèyàn máa fojú kéré rẹ̀. tẹ́ bá sọ̀rọ̀ débẹ̀ ìbò ni wọ́n máa fọ̀ tàbí wọ́n máa fọ̀ faransé. wọ́n ti ń gbọ́ bọ̀tìn and then nǹkan ńsìn à. ṣe rí ewé tẹ́ bá lọ sí fámásì bóríṣiríṣi oògùn ti wà ń bẹ̀. wọ́n pè kan ní antibáọ́tíìkì, wọ́n pè kan ní oògùn ẹ̀jẹ̀, wọ́n pè kan ní kára ó le, oríṣiríṣi wọn kò ka bẹ́ẹ̀ náà ló wà nínú oògùn ìbílẹ̀ tá ń lò. àwọn tí ń ṣe àkàràbá, àwọn tí ń ṣe àṣàṣì, àbìlù, àásán, bẹ́ẹ̀ 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 lọ, àwọn kan nù. àwọn kan nù. ṣé ara àwọn tí ń já ewé awẹ́dẹ, ewé tútù, òun làwọn tó jẹ́ pé bínú bá rún yàn lágbolé wọn ní ẹ lọ bá bàbá, bólú bá fọ́ yàn lágbolé wọn ní ẹ lọ bá bàbá, bára ọmọ bá ń gbóná wọn ní ẹ lọ bá bàbá. ewé ẹ̀rọ ni. bàbá àti fẹ́yàwó yìí ó tó òṣùpá 4 kì í tí ì lóyún, àké lóyún bò ń gbọ́ súnmọ́ mi bóun ní ti ń ṣe ọ́, bóun ní ti ń ṣe ọ́, gbàyí lòyí oyún ó dé. ewé kan nìyẹn. bẹ́ẹ̀ náà ni àwọn tí ń jáwé ẹ̀jẹ̀ tí mo wí lẹ́ẹ̀kan tó yẹ pé àwọn ọmọjú wọn máa wẹ́jẹ̀ ẹlẹ́jẹ̀ kì, orí olórí wọn máa wá kì. ọlọ́run má jẹ́ àbá wọn nípìn mbẹ́. àwọn akásẹ̀ ń bẹ wọ́n máa sọ pé ìkọ́pá yìí dè mápá ìṣọ́ra ni, eléyìí oògùn bọ́, eléyìí oògùn àdá, eléyìí ẹ̀kíní kan nǹkan kankan. ìṣàgbéjẹ́ ẹ̀ mọ́wọ́. tí àánú ọlọ́run bá ti wà lára èèyàn nǹkan kan ò ní ṣe ọ́, ìwọ ni kò ṣàgbéjẹ́ mọ́wọ́. ìwọ ni kò ṣàgbéjẹ́ mọ́wọ́. ẹ rí tí ogun ọba pọ̀ kò sí ohun tó ní kó ló gun ọmọrògo rẹ̀ lò. ohun tí gbogbo ẹ̀dá ò fi bọ́nú dè tí rọrùn wọn bá wa òun làwa ń fi ilẹ̀ nínú gúrùpù yìí. gbogbo mi lábọ̀sẹ̀ ní ìdá olóhùn tó o bá ṣàdúà tó sin lọ́hùn tó ṣàdúà tádùá rẹ̀ bá gbà àfọ̀ṣẹ rẹ̀ ọjẹ́ dọ́dọ̀ ọlọ́hùn ni. ìwọ tọ́lọ́hùn ọ̀ máa mú àdúrà rẹ̀ ṣẹ tó tún ní wọn láfọ̀ṣẹ àmọ́pọ̀ ọ̀ǹda ọ̀ràn mọ́ràn ni. ẹ gbádùn mi. tí ogun ọba pọ̀ sẹ́ kò sínú tó ní kó lógun ọmọ lògo rẹ̀. ẹ mójútó go yín. ẹ má ta ògo yín ní sílẹ̀ kọ́bọ̀. àìmọye àwọn ọ̀dọ́ ni wọ́n ti ta ògo wọn ní gbàǹjo. ìyá mi náà fògo àwọn ọmọ rẹ̀ ṣe pàṣípààrọ̀ látàrí àìlákàkún. jẹ́ ń parọ́ kan fún ọ. ìgbà tí lágbájá lọ ìlú èbó má rò kó ti soríire o. torí rẹ̀ bá lọ tẹ́sẹ̀ rẹ̀ ọlọ ó sì lọ ní ọbọ̀. ṣùgbọ́n bẹ́sẹ̀ ẹ̀dá bá ràjò torí bá tẹ̀lé á yóò rì sí wọn lọ́rùn. orí gbogbo oníṣàlátakò ẹsẹ̀ wa o
ẹsẹ̀ wa náà sì ní sàlátàkò orí wa. orúkọ èmi ọmọ yín ní Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ wo àwòrán yìí wò, ẹ wò ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ wò. mo mọ̀ pé ìtẹ̀ ẹ̀ máa pé kí wàá lélẹ̀ inú tí wọ́n ń pè ní àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ ní. àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ òun rèé. tí wọ́n bá bẹ́ ọ̀gẹ̀dẹ̀ yìí ó tó tá aago 12 lọ wò ó ti yọ padà. àṣírí ni látọ̀dọ̀ Ọlọ́run Elédùà tó dá yín tó dé mi. ṣé mo pé a ti ń sọ̀rọ̀ nípa ọ̀gẹ̀dẹ̀ bọ̀ ó ti tó bí ijọ́ mẹ́ta mo sì rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ part 1 mo sì rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ part 2 part 3 àìdé bí omi ara ọ̀gẹ̀dẹ̀ o kábíyèsí Ọlọ́run omi ara ọ̀gẹ̀dẹ̀ àìdé bẹ́ẹ̀ o egbò ní ọ̀gẹ̀dẹ̀ àìdé bẹ́ẹ̀ o èpo tí wọ́n bọ́ lára ọ̀gẹ̀dẹ̀ àìdé bẹ́ẹ̀ o gbogbo ẹ̀ láá ṣàlàyé fún yín tí gbogbo owó fi mọ̀ pé ṣé dọ́gẹ̀dẹ̀ ṣe rí ni tá ń wá lọ́gẹ̀dẹ̀ gangan ọ̀gẹ̀dẹ̀ tó ń rí fíntì ń bẹ lẹ́yìn kùlé yín yẹn tá lọ́gẹ̀dẹ̀ á tún á ṣàlàyé rẹ̀ tó fi mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ kì í ṣe igi tá a rí fín ọ̀gẹ̀dẹ̀ kì í ṣe kí ni mo pè é kì í ṣe igi tá a rí fín ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀gẹ̀dẹ̀ á máa sin àlùjọ̀nú igi ọ̀gẹ̀dẹ̀ a máa sin àlùjọ̀nú tí ó lọ́nù kúlù bí nǹkan mi tó bá fẹ́ járọ̀ mi bí àwọn ọ̀jọ̀gbọ́n èmi ò ní kọ yín o nígbà tẹ́ ẹ máa lọ fọwọ́ ara yín fa wàhálà sínú ayé ara yín ní ìfilẹ̀ o má pè mí nítorí ẹ o. abẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n a máa lò ó sóríṣiríṣi ọ̀nà àní ẹ má pariwo mọ́ jókòó farabalẹ̀ àṣeyọrí àwọn ọ̀jọ̀gbọ́n a máa lò ó fún kọ́nà ó sí àwọn ọ̀jọ̀gbọ́n a máa lò ó fún oyún tí ò yọ àwọn ọ̀jọ̀gbọ́n a máa lò ó fún ẹ gbọ́ mi wọ́n ní tọ̀sán-tòru làárá aláṣọ funfun àwọn ọ̀jọ̀gbọ́n a máa lò ó fún kí ni tó mọ̀ ọ́rọ́ ibi iṣẹ́ tí mo wà yìí kí n láṣeyọrí agboolé tí mo wà yìí kí n láṣeyọrí a máa ṣàlàyé rẹ̀ fún wa ní sísẹ̀ tẹ̀lé ṣe ti jókòó ẹ pariwo mọ́. Àgbà kì í ṣòro bí ewé. Ẹ̀kú ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo ẹ̀yin aráalé yìí o. Ara ò ní ní yín. Ṣáwọ̀ pé mo ti kílé lẹ́ẹ̀kan ń tuntun yín kí. Ṣé rí mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan. Sórí gbogbo òwò tí fídíò yìí bá dọ́dọ̀ rẹ. Mo fọlọ́run bí ọ má dé mọ́lé. Sórí bọ́ bá ti ń ṣí ààrẹ. Oore tó lérò ní ti dáadáa yóò sì máa wọnú ayé rẹ̀ tó bá nígbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí. Oore tí ọ̀kọ́ mọ̀ táyé kì í bá yàn dù táyé kì í bá yàn pín Elédùà yóò fi wọ orí. Àánú tó lè sanwó fún àánú tó lérò Elédùà yóò fi lé ọ lọ́wọ́. Ọ̀fẹ́ kàdúrà náà ṣe mọ́lá ìwọ náà máa wá pín. Ẹni tó bá pín kámọ́lé yóò ṣàdúrà fún ọ. Má dé mọ́lé gbogbo inú gúrùpù tó bá wọ yá sí ààrẹ síbẹ̀ ó kéré tán èèyàn 40 tí ẹ máa wọn fídíò yòókù ní o wọ́n tó wà ní WhatsApp group tàbí ẹ bá wà ní YouTube àbí ẹ bá pàdé mi lórí Facebook ẹ máa pín
abẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ kábíyèsí ọlọ́run àfi ètò yìí síta tó lè kẹ́ lè wá bá wa pẹ́ ṣiṣẹ́ fáǹfààní ọmọ aráyé ni ọgbọ́n Yorùbá ní ẹnìkan kì í júbà fòbò sínú kú tọ́ ọ bá jogún oògùn lọ́dọ̀ bàbá rẹ tó ní kẹ́lòmíì ọmọ mọ̀ ọ́ ní rẹ́ni ṣàdúrà fún ọba bá kù èyí àwa bá ń lé àtẹ̀kọ́ta kọ́kún tá a bá ń lé òun làwọn ń pín fẹ́yìn nígbà ìjọ yìí kẹ́yẹ sáré kiri mọ́ kí wọ́n tẹ̀ ẹ̀ mọ̀ ipò wúlò kẹ́ ẹ lè kà á tó pé àṣekẹ́ni yìí wọn ò ní kọ́ máa bọ́ ìwúlò rẹ̀ lásọ fún kò sẹ́lẹ̀sì tí kì í lò ó ẹlẹ́sìn wo ni ìjọ gẹ̀dẹ̀ èbó ìjọ gẹ̀dẹ̀ India ìjọ gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ abẹ́yọ rẹ̀ ẹ̀wò oníràwọ̀ kìíní kò síràwọ̀ náà tí kì í lò wá gbọ́ ẹ lọ wá abẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ yìí ẹjọ́ pọ̀ kò níye ẹjọ́ pọ̀ ẹ wá ewé àìlú tútù ní o ẹ kò lè lórí ewé àìlú tí mo wí yìí kò lórúkọ méjì tí í jẹ́ àlú náà àìlú ní í jẹ́ ìtàkùn ní máa ń fà ní. ẹ̀yin ará Kútọ́nù tẹ́ ẹ̀ bá mẹ́kọ ewé yìí ẹ lọ tó kú o wọn ò fi hàn yín o àdá pé o. ìwọ tó o bá wà lẹ́kọ̀ọ́ lọ Òyìngbò lọ Mùṣín lọ Agége wọn ò fi hàn án tàbí ká ẹ lè kó ní eréko àwọn eléwé ọmọ ń bẹ ń bẹ bó sì jẹ́ Ìbàdàn lẹ lọ ní ẹ lọ Bódè ẹ lọ Jàbá ẹ lọ Ọ̀rànyàn àtọjà míì tẹ ẹ bá mọ̀ ẹ̀yin tẹ wà nísẹ̀yìn ẹ lọ Jàdàbọ̀ ẹlẹ́yìn wá ewé àìlú ẹ̀yin tẹ sì wà ní Ṣakí ẹ̀yin náà lọ ọjà Ṣakí ẹ bá ń bẹ ọdẹ àwọn eléwé ọmọ gidi ni o nípa àwọn eléwé ọmọ tí máa tí ọ̀dà kan mọ́ o ẹni tó dá nǹkan mọ̀ nínú ìpẹ́ ni tí ó gbé búlọ́ọ̀kù lẹ́yìn lọ́wọ́ tí ò ní o tàbí kẹ́ ẹ sọ fáwọn ọdẹ àwọn àgbà ọdẹ wọ́n jà fún yín ẹ ti tọ́jú abẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ yìí ẹ ti kó sínú agbada ẹ wá ewé àìlú yìí ẹ kò lè lórí òwú akẹsẹ òwú cotton lédè ìbò ìmọ̀ bá yàn ara faransé tí pè ní òwú tútù yọ pọ̀ rẹ̀gẹ̀dù òun lẹ́wàá fi gbó mọ́nú agbada téwé yẹn gan ò ní hàn ẹ fi gbó pẹ̀lú odidi atari kan ìyọ́kù o bó ṣe rí gẹ́lẹ́ tí mo kọ lọ́dọ̀ àwọn tó bí mi mo fi lẹ̀ yìí sáwọn tó bí ẹ wá jà wá lọ ní wọn ò tó yìn ṣùgbọ́n wọn kọ́ wa tí wọ́n fi ń ṣàǹfààní fáráyé òun la wá fẹ̀yìn náà nígbàjọ ẹ̀kọ́ lẹ̀ iṣẹ́ kíni ń ṣe orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà torí pé àfẹ́ àwọn tí ń jí ètò wa gé àfẹ́ wọn orí gé mọ́ bó láti ṣe kí ló wúlò fún. ẹ ti kó sínú agbada ẹ ti fòwú tútù bò ó
ọyẹ ẹ̀kọ́ náà mọ nídìí ẹ lè lu èédú ẹ lè lu náà gi kò sígbà tá ìjó kí ni wúlò fún sẹ́. gbogbo ẹ̀yin alábíamọ inú ilé yìí ẹ ṣiṣẹ́ ìṣọwọ́. gbogbo ẹ̀yin baálé inú ilé yìí ẹ ṣe é ṣọwọ́. ẹ̀yin àgbà àṣìgùn ẹ ṣe é ṣọwọ́. pásítọ̀ ẹ ṣe é ṣọwọ́. àáfàá ẹ ṣe é ṣọwọ́. kò sí egun òkú mbẹ́ o. kò sí nǹkan kan burúkú kan mbẹ́ o. àní kí ló wúlò fún? tí obìnrin bá jẹ́ni tó jẹ́ pé tó bá ti lóyún oyún máa bàjẹ́ lára rẹ̀, tàbí tó bá ti lóyún yóò máa lálàá lẹ́jẹ̀, àbí yóò máa rí fóun bímọ lójú oorun, ẹni kọ́ máa fi lu ẹ̀kọ́ kò ní ṣẹlẹ̀ mọ́. ẹ sọ kó di ní. tí obìnrin bá lò ó nígbà tó wà nínú oyún tó bá lóyún, ẹ̀mí burúkú kan ò ní fọwọ́ kan ọmọ náà títí tí ó fi bí. nítorí ojú ju ojú lọ, ẹnu jẹnu lọ, ọwọ́ jọwọ́ lọ, só lè yé wọ kò lè yí ọ. ọlẹ̀ inú táwọn olóyìnbó ń pè ní foetus, tí obìnrin bá ti wà ní oyún àlákàlà máa pọ̀. kí ni ń jẹ́ ọmọ alálàkàlà? ọlẹ̀ inú rẹ̀ ní ń jẹ́ ọmọ alálàkàlà. nítorí pé àwọn tójú wọn gùn wọn ó ti máa rí. kábíyèsí ọlọ́run. àwọn tí máa fi kan pààrọ̀ kan, gbogbo ẹ̀yin alábíamọ ayé ò ní pààrọ̀ rẹ̀ yín mọ́ yín lọ́wọ́ kí wọ́n má bàa fọwọ́ kan ọmọ yìí. tọ́ ọ bá ti lò ó wọn ò ní rìnà rí ohun tí ń bẹ nínú rẹ̀ títí tó fi bì ní agbára ọlọ́run. wọn àwọn bàbá wa ń lò sí ní o sọkóde ní. lẹ́ẹ̀kan sí orúkọ èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọdún àgbà. ẹ máa bá ń ká lọ o. tí obìnrin bá ti wọlé ọkọ gbàrà àbí kè wọlé ọkọ, ẹ ti máa fún àwọn ọmọ yín lò. ẹ̀kọ́ kan Ràṣídà bọ́yìn ẹ̀yà tẹ́wọ́ fómi lò, ẹ̀yà Rèbékà bọ́yìn tẹ́wọ́ fómi lò. ẹ ti ń dira fún wọn nìyẹn torí ìgbà wọn bá wọlé ọkọ. àtọkùnrin àtobìnrin nílò àwọn ohun tó wúlò fún nù. ṣé àmọ́ pé a ti sọ díẹ̀ mbẹ́ àtún àbórí tààbò mi, àtúbórí tààbò mi, ẹ tún máa tẹ̀lé mi ká lọ. Lílù bàbá bíbá ò nífẹ̀ òní. Sàlámù lílù bàbá bíbá. Ọmọ lílù kan ní ìlú kan tí bàbá bàwẹ̀ kún tẹ̀ kọ́rí. Akété pété rí wọ́n fi lásán rẹ̀. Onígbélé ọ̀gọ̀rọ̀ jọ alábàjá wọn ò gbọ́dọ̀ kó kẹjà. Àwọn oníṣọ̀bọ̀rọ̀ fún ní òjò lù náà ìyá ni ẹ̀rọ kó máa sọ wá kẹyọ. rí ẹni tí ọba láìkí kó fi lo ẹ̀kọ́ ń kó ọ̀nà bó ló tún lè lò àwọn àgbàlagbà ọkù làákàyè àápò mọ́ òrí ẹni tí ọba rí òrí ìpara tí bá ń lò kó máa fi pa gbogbo ara èèyàn dà sóyin kó máa la àá sì máa bù sí para ká máa para. Wòmí ìwọ tó ṣe é sọ́wọ́ mo kí ọ àníwọ̀ tó ṣe é sọ́wọ́ mo kí ọ ìyẹn lọ bẹ́ẹ̀. ẹni tó jẹ́ pé kò sí ohun tó dáwọ́lé ń dàrú ni bàbá gba ogún àpò táwọn tí ò tó bá gba àpò márùn alápò márùn yóò sì máa ṣe sí 100 àpò òun tó gbógun àpò yóò sì máa ṣe sí alápò kan. Gbogbo ẹ̀yin tá ń gbọ́ mi ayé ò ní fà yín sẹ́yìn o. bó débi ìwọn alẹ́ ìtọ́jẹ mọ́ràwọ̀ ẹ̀mí bó dátọ̀ wọn alẹ́ ìtọ́jẹ kí ló wá dé tí ò kú òlójú kan.
jẹ́ ń kọ́ láṣìírí kan. Ẹ lọ wá odidi orí àgùntàn. Àgùntàn ni mo pè é fún ọ. Ẹ wàá lọ wá ìwé ìkọ́lé ọ̀rọ̀ gbà tútù. Ewé kílẹ̀ fi mi sí tútù. Ẹ ti tọ́jú ẹ. Ewé oríjì tútù. Ewé àánú tútù. Ewé ewúro tútù. Ewé ọmọ ní gèlègélé wẹ́ẹ́rẹ́. Ewé ọmọ ní gèlègélé wẹ́ẹ́rẹ́ yọpọ̀. Ṣé rí àwọn ewé yìí? Àwọn lẹ́ẹ̀kú sísàlẹ̀. Ẹ gbé orí àgùntàn lé ní ń ìka tán o. Ewé òóyọ́. Ewé ajé tí sẹ́sẹ́ fún rẹ̀ ń bẹ lára ẹ̀ dáadáa ẹ kó lé. Ẹ wàá tọ́jú ẹyẹ kowó èdúdú. Ẹ la ẹnu àgùntàn yìí kẹ́ ti kowó yìí bọ̀. Ṣé kowó àyè ni àbí kowó èyí tó ti kú? Èyí tó ti kú ni òṣùmọ́ tí nǹkan ara rẹ̀ pé pérépéré. Ṣé àkọ́mọ̀ tó sọ fún wa yìí pé orí àgùntàn òòjọ́ ni ẹ la ẹnu ẹ̀tẹ́ kì í bọ̀. Ẹ wá wá àkàrà elépo. Àkàrà elépo mẹ́rìndínlógún. Ẹ tò yíká àwọn ewé yìí nínú agbada. Ẹ ti tò yíká. Ẹyin ìbílẹ̀ mẹ́rìndínlógún. Ẹ tò yíká agbada. Nínú agbada ni o. Èèpo ọ̀bọ̀. Egbò túdè. Tẹ́ bá kó síbẹ̀ tán, ẹ wá wá ewé ọ̀là. Ewé ọ̀là. Ẹ wá fi bò ó bámbámbámbámbámbám. Tẹ́ bá wá fi bò ó, ẹ wá wá ewé ẹ̀là. Ṣárí májàmú tó wá wà ń bẹ̀ ni pé ewé ẹ̀là tẹ́ ẹ bá fẹ́ lò yóò jẹ́ bẹ́ẹ̀ ṣe já lórí igi kọ̀kanlẹ̀. Ẹ má jẹ́ ọ̀kanlẹ̀. Ẹ lè bẹ̀yàn já o kí wọ́n bá yín jà ṣùgbọ́n wọ́n má jẹ́ ọ̀kanlẹ̀. A máa rí lára igi ọ̀pẹ ewé ẹ̀là rírí tọrọtọrọ báyìí. Ẹ wàá tò yíká àwọn ẹyin àti kẹ̀nẹ́tọ́ wà ń bẹ̀. A tò yíká rẹ̀. A wá fi ewé ọ̀là a fi bò ó pẹ̀lú odidi atare mẹ́rìndínlógún. Ẹ wá bò òdìjídó. Tí ẹ bá fẹ́ gbọ́ iṣẹ́ yìí, ẹ wá epo kẹfì sàmì ìdí àrò. Ẹ fi yíká rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Ọyẹ máa jó. Kí ni mo ní ká ẹ máa ṣe? Ẹ máa jó sùn. Ẹ ti ń jó. Ẹ ti ń jó. Àwọn kóló wọ́n gbọ́dọ̀ sọ lórí ọ̀tá. Àwọn ìrẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ ní pọ̀rọ̀pọ̀rọ̀ odò. Kò sámọ́ báyìí tó lè fomi àtàbọ́jú rárá. Kò màmá sámọ́ nínú kan ṣe kan tó lè kà ọ́ lọ́wọ́ mi rárá. Ọ̀nà kan mi fẹ́, mo fẹ́ o, ìyàbọ̀. Ìgbà tẹ́ ẹ ti jó tán, ẹ béèrè bẹ́ẹ̀ ti ṣe o.
ìyá bàbá gbogbo ibi táwọn ọmọ yín wà ní ẹpin ilé pé ọ̀rọ̀ mi ò yé yín ẹpin fún wọn ẹpin fún wọn ẹpin fún wọn ẹjọ́ kárí wọn bó là á ṣe lò ó èèyàn gbọ́dọ̀ ló sẹ́yìn kó sọ pé táyé òun tún rí bákan ọlọ́run lọ́ba alámọ̀tán o gbìyànjú ìyá bàbá ẹ ṣiṣẹ́ yìí fáwọn ọmọ yín ẹ ṣe kí ni mo pè é ẹ ṣe é fún wọn tí àwọn ọmọ yín bá lò ó ọ̀nà wọn ò sí ọ̀nà wọn ò ṣe kí ni ọ̀nà wọn ò sí ìwọ tó bá jẹ́ pé ọwọ́ pọ̀ lára rẹ gan-an gbìyànjú kó lò ó láàrin òru kó fi fọ́ ẹ̀kọ́ tútù mu láàrin òru pẹ̀lú àdúrà tó pọ̀. lóye o lóye o lóye o sórí àti ìrìnàjò lẹ́jọ́ lẹ́jọ́ máa kú àtúbẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ ọ̀rẹ́ ní ìbẹ̀yìn o. ẹ̀jẹ̀ kọ́ra wa lóye o sórí àti ìrìnàjò lẹ́jọ́ lẹ́jọ́ máa kú àtúbẹ̀rẹ̀ sí ẹ̀ sáyé lọ ọ̀rẹ́ ní ìbẹ̀yìn o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọmọ rìbà o ṣẹ́gun ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o ìyá ayé mọmọ rìbà o ṣẹ́gun ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. ṣe rí ẹ jẹ́ káwọn ọmọ yẹn máa fi fọ́ ẹ̀kọ́ mu ẹ jí wọn láàrin òru dídé dìde fún wa ṣàdúrà sí bámbám kálukọ́ máa sọ ohun tó fẹ́ sí ọlọ́run ọba tí gbàdúrà yọ gbàdúrà wọn. ẹ gbọ́ àwọn àgbàlagbà máa ṣe eléyìí kalẹ̀ fáwọn ọmọ wọn. lágbàjá bàbá ń rè kó gbà bàbá ń lọ Gàbọ́n wọn náà gbà bàbá rèlé ọkọ gbà bọ́ọ̀sì ń lọ Côte d'Ivoire gbà Burkina Faso lọ ń lọ Abidjan lọ ń lọ Àlùmọ́yì lọ ń lọ ní Paris ní London ní Amẹ́ríkà ní ṣàgbà máa lò ó báyìí èèyàn ó rí àánú gbà tí èèyàn bá ń lo sẹ́yìn èèyàn ó rí àánú gbà bí èèyàn kọ́ lọ lọ́hùn rí o àwọn eléyìí dájú kẹ́ ẹ máa wá ẹ̀jẹ̀ lọ òkú tó jẹ gbèsè tó tún lọ lórí rẹ̀ àmọ́ fún gbèsè ọ̀pọ̀ lágbolé yín á tẹ̀síwájú lórí ẹ̀ ìwúlò ọ̀gẹ̀dẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ báwo ni àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ ṣe wúlò fún wọn sí báwo ni àwọn àgbàlagbà ṣe fi boost ògo á sọ̀rọ̀ lórí ẹ̀ àbẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ ẹni wọ́n ti ọwọ́ rẹ̀ ṣàdédé lójijì tọwọ́ rẹ̀ ó dìde lójijì bó làwọn àgbàlagbà ti ṣe é kí èsì pé wọ́n fi ẹ̀mí kan ra ẹ̀mí kan bó ni wọ́n ti ṣe é tí gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ. àwọn àgbàlagbà máa lò ó fún ìsọ̀yè á ṣàlàyé lórí ẹ̀ ẹ kú jókòó gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n o. wọ́n ní àìfi gbogbo ajá bo ká fi bú ajá o àìsí èfi kíkán àgbò ká torí ẹ̀ ká lu àgbò gbogbo èyí mo wí lónìí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ foríjì mí o ara àwọn tẹ kọ́ mi òun náà mo fi lẹ̀ o á dára fún gbogbo wa òjò kì í rọ̀kọ́ tàsé lẹ̀ ilé ayé wọn ò ní tàsé wa bẹ́ẹ̀ ni ilé ayé gbogbo wo ò ní tàsé wa o nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp àbí tẹ́ lè fi bá mi sọ̀rọ̀ mú gègé rẹ̀ kọ́ máa kọ́
ní fún wa ní nọ́mbà Nàìjíríà ń sì fún wa ní ti orílẹ̀-èdè Benin. Ṣẹ́rí tá a bá pe nọ́mbà Nàìjíríà mi tí ọba lọ wọ́n darí ẹ láàmú wọ́n ṣàpè nọ́mbà Benin tó bá pè méjì ọ̀yá bàbá mi pàdé lórí WhatsApp Nàìjíríà pé nọ́mbà WhatsApp pè mí látòrí WhatsApp kọ́ á jẹ́ ti Nàìjíríà èyí tẹ́ wàá pè ń fi ilẹ̀ ọ̀yá mú gègé +234 80 32 98 32 98 ẹ̀jẹ̀ ń tún wí +234 80 32 98 32 98 ìkànnì. Sọ̀rọ̀ yìí tí mo pè yìí tẹ́ bá ti pè é tí ọ̀lọ́ wọ́n ṣàpè WhatsApp ẹ̀ hot number mi nìyẹn direct line gángan nọ́mbà mi kọ́ ṣùgbọ́n eléyìí ìbejì mi lọ́jẹ́ gbàkejì +234 80 890 38658 +234 80 890 38658 ìkàtúnù gbàkẹta +234 81 33 155 111 +234 81 33 155 111 tó gbà kan sí +234 81 86 86 98 99 +234 81 86 86 98 99 ẹgbẹ́ nọ́mbà Nàìjíríà mẹ́rẹ̀ẹ̀rin yẹn sọ́wọ́ ó kò torílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ìkànnì +229 54 65 1929 +229 54 65 1929 kára fún gbogbo wa. Ètò tá a fi kalẹ̀ yìí àfikalẹ̀ torí ipa polówó. Tọ́ba sì tún la polówó ọ̀parọ́ torí pé sẹ́ta tẹ́lẹ́dù àfihàn wa ni. Ṣùgbọ́n àfilẹ̀ torí ìjẹ àfilẹ̀ nítorí ìrànwọ́ ọmọ aráyé. Kọ́ síwè ẹ̀yin òbí ẹ lọ jẹ́ ra nǹkan rẹ̀ ṣe é sílé. Ẹ má jẹ́ nìkan ó filẹ̀ kò mú yín lọ́wọ́ mọ́. Ṣé é fúnra ní ìyọ́kù bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Bó ṣe rí gẹ́lẹ́ ni mo sọ fún yìí. Tó bá jẹ́ pé látàrí gbogbo àwọn ètò wa tá a ti fi ilẹ̀ tipẹ́tipẹ́ lọ bá rí èyí mo láìkì ẹ bá mi ṣe àbọ̀ ṣe o. Tó bá sì jẹ́ pé iṣẹ́ mi lọ fẹ́ bẹ̀ wá kó sá ti jẹ́ pé iṣẹ́ tó da tọmọ̀ pa máa ṣe má gbà fọ̀ṣẹ́ wá o ìnídọ̀ lóhùn o má fọ̀rọ̀ ọ̀gá mi mo fẹ́ lè kú gbogbo kàtìkàtì bẹ́ẹ̀ má bá wá o ṣùgbọ́n ìyàwó ti pa ní ọkọ kò róyún ní ọkọ ò lè ṣe déédéé alálàkálà ni iṣẹ́ ọlọ́dà gbogbo bẹ́ẹ̀ kàn sí wa ìwọ kàn sí wa àbẹ̀ ṣe mo sì fẹ́ bẹ̀rẹ̀ lórí ìrìn àjò mi lórí ọkọ mi lórí aya mi lórí iṣẹ́ mi lórí ohun yòówù ọba fẹ́ lọ wá ọlọ́run fi yé wa ọ̀sánwó ìbejì ni wá ẹ dákun owó ẹ̀yọ rárá o lè lòdù MTN sórí Glo owó káàdì Glo ọ̀tọ̀ káàdì MTN ọ̀tọ̀ kálukú ọ̀sánwó ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni òun ni mò ń sọ fún wa yìí o tó tọ́bájọ́ kí òkun lọ wà ààbọ̀ ṣiṣẹ́ rẹ̀ á sì gbé fún bí èṣẹ́ tàbí tọ́ ọba lẹ́bí rẹ̀ tí ó wà á gbà àṣẹ ń díẹ̀ sí o á dára fún gbogbo wa ayé wa kò ní yẹ̀lẹ́ o olóore gbogbo o nítàṣe wa o wọ́n ní bí ọkà bá jókòó mẹ́lẹ̀ oúnjẹ rẹ̀ tí bá lóòótọ́ ni ọkà náà lọ ibi tí ó ti róúnjẹ rẹ̀ ni wọ́n ní ràwọ̀ mi da wọ́n ní kí ni wá ogun ní ń dá ọdún òní òjò tètè rí ṣe gbógun bá pọ̀ ní
tógun bá pọ̀ kéé jólógo orógo ẹ̀ ló ogun ayé ò ní dè yín mọ́lẹ̀ ogun bíi tẹ̀ ń bọ́ mi fídíò yìí bó ṣe wá gbọ́ yìí má dè é mọ́lẹ̀ o ọlọ́run ò ní dé ire ayọ̀ rẹ mọ́lẹ̀ o sórí bó ṣe ń pin ire ayọ̀ tiẹ̀ náà máa wọ wá gbogbo ẹni ó bá gbọ́ wọn ṣàdúrà fún ọ á dára fún gbogbo wa o orúkọ èmi ọmọ yín lẹ́ẹ̀kan sí mi Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí ṣùgbọ́n ìlú Èkó ni mò ń gbé mo sì ń gbé orílẹ̀-èdè Benin lọ́wọ́ báyìí mo ti wà ní Benin láti ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ yìí ni màá padà sí orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ẹ níṣẹ́ lọ́dọ̀ wa ẹ̀ tí wàá gbàṣẹ́ yín o ẹ̀yin tí iṣẹ́ yín ti wà lókè òkun àbá ti dé Nàìjíríà àbá yín ṣe ń dì ìwọ́n tó ti wá dọ̀ wá rí tó bá ní kọ̀ǹplé pè mí o ò ní sanwó o ò ní sanwó o pè mí o ilé ayé tó tó ẹ̀wù báyìí ṣe dà lónìí ayé ọ̀kánjú o èèyàn náà ayé ní kánjú o ẹ̀jẹ̀ á ṣe wò ó ẹ̀jẹ̀ á ṣe jẹ́jẹ́ o àìmọye ọkọ lọ́kọ̀ọ́sẹ̀ lára ìyàwó ẹ̀ o àìmọye ìyàwó lọ́kọ̀ọ́sẹ̀ lára ọkọ o ẹlòmíì ìṣẹ̀dá rẹ̀ ní ń fìyà jẹ ọ́ ẹ̀ ń torí pọ̀ gbàbọ̀dẹ̀ fún ìṣẹ̀dá rẹ̀ ní ń fìyà jẹ ọ́ a máa tẹ̀síwájú lórí àwọn ìṣẹ̀dá ìràwọ̀ kọ̀ọ̀kan ẹ gbádùn wa á dára fún wa níbo lẹ wá ń gbé nílùú Èkó Ìkòròdú ni tó bá ti dé Kòròdú gáràjì wọ́n wọ mọ́tò pọ̀ lọ bá Èkó bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop láti bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street náà ni tàbí ká ní Emily avenue number 50 ẹgbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà kò jù bẹ́ẹ̀ lọ a máa tọ́jú ènìyàn káàkiri ǹjẹ́ lè wá bí kò síbi táyé lọ kódà bẹ́ẹ̀ pé wá ní kọ́ńtì kan ẹ bá ní àwa o ẹ bá ti ṣètò rẹ̀ àwa tí gbogbo èèyàn sì jàǹfààní wa ẹ̀yin ará Abidjan ẹ̀kọ́ ojúlọ́nà bàbá ọgbọ́n bọ̀ gbogbo ohun tẹ́ fẹ́ láàmú bọ́ á dára fún wa o ire kábìtì nílé gbogbo wa o. olùrìbàrìbà ìyá mi àbẹ̀ ní mọ́mọ́ rìbá o olùrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o bẹ́ẹ̀bù ọwọ́ ọ̀sọ̀ àdìbà o olùrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbá o olùrìbàrìbà ọlọ́mọ mọ́mọ́ rìbá o bẹ́ẹ̀bù ọwọ́ ọ̀sọ̀ àdìbà o ọ̀kídé ọlọ́jà ẹ̀yẹ. Ọkí màmàdé o, ọlọ́jà ẹyẹ o, ẹ bá wọlé ẹ̀fọ́ kìsì o. Ọ̀kídé ọlọ́jà ẹyẹ o, ọ̀kídé o ọlọ́jà ẹyẹ o, ẹ bá wọlé ẹ̀fọ́ kìsì o. Ọkí màmàdé ọlọ́jà ẹyẹ, ọ̀kídé o ọlọ́jà ẹyẹ o, ẹ bá wọlé. Kwa